mínísítà ọ̀rọ̀ ìròyìn àná lórílẹ̀‐èdè nàìjíríà ìyún ẹni tó jẹ́ agbẹnusọ ìjọba nàìjíríà láyé ìjọba olóògbé muhammadu buhari ìyún alhaji lai muhammed ó ti sọ̀rọ̀ lórí àwọn tí ó ń pààyàn kiri lórílẹ̀‐èdè nàìjíríà àti àwọn tó jẹ́ afẹ̀míṣòfò lórílẹ̀‐èdè nàìjíríà tí bàbá náà tó sì ti jẹ́ kó di mọ̀ wípé kò sóòótọ́ nínú ìròyìn tí wọ́n ń gbé kiri o wípé àwọn kìrìsìtẹ́nì nìkan ni àwọn afẹ̀míṣòfò ni wọ́n ń fẹ̀mí wọn ṣòfò ní nàìjíríà àti pé àwọn kìrìsìtẹ́nì nìkan ni wọ́n pàdánù ẹ̀mí àti dúkìá wọn sọ́wọ́ àwọn afẹ̀míṣòfò ní orílẹ̀-èdè nàìjíríà. Ẹ rántí pé láti ọdún bíi mélòó kan sẹ́yìn ní aró tí rokùn láró rẹ́díẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò nítorí pé ìpakúpa ni wọ́n ń pa ọmọ nàìjíríà. Bákan náà ló tún jẹ́ pé ìjínigbé náà ó tún búrẹ́kẹ̀ láti nǹkan bíi ọdún mẹ́wàá kan sẹ́yìn lórílẹ̀‐èdè nàìjíríà. Ṣá o lọ́dún tó kọjá ní ọ̀rọ̀ máa gbé ọ̀nà bòmíì yọ nígbà tí ààrẹ orílẹ̀‐èdè tí ọ̀pọ̀ èèyàn gbàgbọ́ pé àwọn ló lágbára jù gbogbo ayé ìyẹn ààrẹ orílẹ̀‐èdè amẹ́ríkà the president of the United States of America ààrẹ Donald Trump tó máa dá awuyewuye ńlá sílẹ̀ nígbà tí ó kéde wípé àwọn kìrìsìtẹ́nì nìkan ṣoṣo ni wọ́n ń pa lórílẹ̀‐èdè nàìjíríà àti pé àwọn kìrìsìtẹ́nì nìkan ṣoṣo làwọn afẹ̀míṣòfò náà ni wọ́n ń kọlù tí wọ́n ń gbógun ti. Ọ̀rọ̀ yìí ló máa di ariwo ńlá tó jẹ́ pé níṣe ni ìjọba nàìjíríà lábẹ́ ààrẹ bọ́lá ahmed tinubu ló fún Donald Trump lésì wípé ọ̀rọ̀ orí bó ṣe wí o wọ́n ní kì í ṣe àwọn kìrìsìtẹ́nì nìkan ni làwọn afẹ̀míṣòfò náà ń pa bó ṣe ń pa kìrìsìtẹ́nì iná ń pa àwọn mùsùlùmí náà sì ń pa àwọn tí kò tiẹ̀ ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì tàbí ẹ̀sìn mùsùlùmí rárá. Èyí tó jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún ó wá di awuyewuye ńlá tó jẹ́ pé báwọn adarí kìrìsìtẹ́nì kan bí wọ́n ṣe ń ṣe àtìlẹ́yìn fún ọ̀rọ̀ Donald Trump pé àwọn kìrìsìtẹ́nì nìkan ṣoṣo ni wọ́n ń pa lórílẹ̀‐èdè nàìjíríà ìnárí àwọn adarí mùsùlùmí tí ọ̀rọ̀ náà tó ń bí nínú táwọn náà sì ń fèsì pé kò sóòótọ́ nínú ẹ̀ o àwọn mùsùlùmí gan ni wọ́n ń pa jù ní orílẹ̀‐èdè nàìjíríà. Ọ̀rọ̀ yìí ló di nǹkan tí wọ́n ń fà mọ́ra wọn lọ́wọ́ tó sì di nǹkan tí wọ́n ń gbà mọ́ra wọn lọ́wọ́ bí ẹni gba ìgbọ́ ọtí. Ṣùgbọ́n ní ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ní alhaji lai muhammed ọmọ bíbí ìlú òru ní ìpínlẹ̀ kwara nílò náà má sọ̀rọ̀ lórí awuyewuye yìí lásìkò tí ó ń fèsì lórí àwọn ìbéèrè kan tí wọ́n bí ní iléèwé Abbey College Cambridge tó wà ní òkè òkun. Níbẹ̀ ló sì ti jẹ́ kó di mọ̀ wípé kò sóòótọ́ nú ọ̀rọ̀ pé àwọn kìrìsìtẹ́nì nìkan làwọn afẹ̀míṣòfò ń pa lórílẹ̀‐èdè nàìjíríà kódà ó láwọn mùsùlùmí ni wọ́n ń pa jù. alhaji lai muhammed ní àwọn afẹ̀míṣòfò tó ń da nàìjíríà láàmú tó ń pààyàn tó tún jiyàn gbé kiri ó ní àwọn mùsùlùmí ni wọ́n kódà ó ní ẹ̀yà haúsá àti fúlàní ni wọ́n ṣùgbọ́n tó wá ní àwọn òwúwá náà ń pa jù ó láwọn mùsùlùmí ẹgbẹ́ wọn náà àti fúlàní àtàwùsá ẹgbẹ́ wọn náà pa jù tó sì ní kò sóòótọ́ nú ọ̀rọ̀ pé àwọn kìrìsìtẹ́nì nìkan ṣoṣo iná ń pa tàbí kìrìsìtẹ́nì nìkan ni wọ́n